ẹ̀yin olólùfẹ́ mi orí Mohbad ti ń jà o orí Mohbad ti ń jà ẹlẹ́dàá Mohbad ò jẹ́ kán nísinmi mọ́ báyìí ọmọ fúnra rẹ̀ náà ti sọ ó ní ẹ ti ń ṣe tipẹ́ tóun lẹ máa fi ṣe àṣemọ ẹ ó dàbẹ̀ ní pé spirit Mohbad ó ti ń jà ẹ̀yin olólùfẹ́ mi ṣé mo kú ti promise yín mo ti ní gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ òun ni mo máa fi tó yín létí mi ò kú ní fi dá yín lágara ẹ̀yin ní tèmi èmi ní títí yín àjọ ń wá justice fún Mohbad ni a dẹ̀ máa gba justice yẹn lágbára Èdùmàrè tí ò sí nǹkan tó máa yẹ fúnra ara wọn náà máa fúnra wọn lóògùn jẹ fúnra ara wọn náà máa fúnra wọn lóògùn jẹ yá ẹ̀yin lólùfẹ́ mi Ìyá Wunmi ni o Ìyá Wunmi ti ń ṣẹlẹ́yà Ìyá Wunmi ti ń ṣẹlẹ́yà àsìkò ẹ̀sìn Ìyá Wunmi ó ti tó ẹ̀yin olólùfẹ́ mi ò mọ̀ bóyá ẹ ti wo fídíò orin yẹn orin tí ẹ̀ kọ́ kò jẹ́rí kò jẹ́ wì ní ṣé ewì ní ká pè àbí orin ni mo ti gbọ́ tẹ́ bá rí bọ́n ṣe ń yẹ̀yẹ́ Ìyá Wunmi bẹ́ẹ̀ bá rí bọ́n ṣe ń yẹ̀yẹ́ Ìyá Àṣànà tẹ́ bá rí bọ́n ṣe ń yẹ̀yẹ́ Ìyá Transformer aláṣẹ yíká Ìyá Animashaun tẹ́ bá rí bọ́n ṣe ń yẹ̀yẹ́ bàbá kan mà lọ́wọ́ kọ́ tiẹ̀ pè mí ó ní Eleya global ó ní sórí fídíò tí mo sẹ́ndì sí àmú ní mo ti rí bàbá mo lé mi gan ṣẹ̀fẹ̀ ṣiṣẹ́ ní orí ẹ̀ ni ó wá ní ṣé ó dáa bí wọ́n ṣe ń fi Ìyá Wunmi ṣe yẹ̀yẹ́ yẹn mo ní bàbá kí ni nǹkan tí ẹ̀yin rí sí ó ní kò má parọ́ fún ẹ o ó ní kò má parọ́ fún ẹ ó lóun mọ̀ pé ẹ̀yin justice for Mohbad òun ló wà o mo ní bẹ́ẹ̀ ni bàbá digbí la wà lẹ́yìn ẹ̀ a dẹ̀ máa gba justice yẹn ó ní kò má parọ́ fún Eleya global ó lóun ò support justice yẹn o ó ní but bó ṣe ń yẹ̀yẹ́ Ìyá Wunmi yẹn pé inú òun ò dùn sí bó ṣe ń yẹ̀yẹ́ bó ṣe ń fi orin bú yẹn bó ṣe ń ṣe fídíò ẹ̀ tó ń gbé fọ́tò ẹ̀ lọ́tún tó ń gbé fọ́tò ẹ̀ lọ́sìn pé inú òun ò dùn sí pé òun ò support justice for Mohbad o mo ní bàbá anti justice lẹ́yìn náà ó ní nǹkan tó bá wù mí kí n pè mo ní ẹ má bínú sá ṣé ọlá pé bàbá yẹn wọ́n jẹ́ àgbàlagbà mo mọ̀ wípé ó possible ó ṣeé ṣe kán tún gbọ́ fídíò yìí náà torí wọ́n máa ń wo fídíò mi ó ṣeé ṣe kán tún gbọ́ bàbá mi ò bú yín mo respect yín gan Ọlọ́run mo respect yín gan but pé ẹ lè wá tún jáde ẹ tún lè jáde gbangba pẹ̀lú adúrú nǹkan tẹ́ ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad pé irú yín tún lè jáde as àgbàlagbà as old as you are ẹ tún lè jáde kẹ́ ẹ tún máa confess wípé ẹ̀yin ò support justice bọ́dẹ̀ ṣe ń bú Ìyá Wunmi yẹn inú yín ò dùn ẹ̀yin ò fara mọ́ bàbá ọlá wípé mo ti sọ pé mi ò ní rí àgbàfin mi ò ní tẹ aṣọ àgbà mọ́lẹ̀ mi ò bá sọ wípé bàbá tí ó bá jẹ́ wípé ọmọ yín ni Mohbad tí ìyàwó ọmọ yín tó wá gbẹ̀mí ọmọ yín ní òjijì bẹ́ẹ̀ yẹn ṣé inú yín máa dùn sí but mo wò pé tí n bá sọ bẹ́ẹ̀ sí bàbá á jẹ́ pé mo ti sọ okùn ọ̀rọ̀ sí bàbá nìyẹn but n ṣe mo kàn dákẹ́ mo ní bàbá wẹ́ tẹ́yìn bá sọ wípé anti justice lẹ́yìn justice for Mohbad òun làwa gbé dání àwa dẹ̀ máa gbà fún Mohbad bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá kọ̀ àwa máa gbà fún Mohbad because àfẹ́ kírú ẹ̀ tún máa ṣẹlẹ̀ mọ́ nílùú Nàìjà ṣe rí Eleya Ìyá Wunmi Ìyá Àṣànà Ìyá Transformer Ìyá aláṣẹ yíká Ìyá Animashaun tó ń pín káàkiri orin ewì tó fi ń bu ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Bíbélì ní tọ́ ọmọ ẹ kó lè fún ẹ ní ìsinmi ọmọ ọsàn ló dẹ̀ máa ń kó pọ́nbó bá yẹ ọmọ tó ń bá ti tọ́ òun náà ló máa ń gbélé tí wọ́n bá kọ́ta ọmọ ẹ̀ tí ò tọ́ ni ṣebí orin ewì tọkọ fún náà nìyẹn ẹ wá wojú ìyá tó bímọ tí ò tọ́ ẹ wá wojú ìyá Àṣànà ẹ wá wojú ìyá tó bímọ tí ò lè tọ́ ẹ wá wojú ìyá Transformer ẹ wá wojú ìyá Animashaun ẹ wá wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tìyá Mohbad náà ṣì ń bọ̀ lọ́nà gbogbo ẹ̀yin fèkì abiyamọ tẹ̀ ń pera yín ní abiyamọ gbogbo ẹ̀yin fèkì abiyagbà tẹ̀ ń pera yín lábiyamọ ojú gbogbo yín ó máa já ojú gbogbo yín máa rí máa bo gbogbo yín lè máa go down pẹ̀lú Mohbad
lágbára Ọlọ́run ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọn ò tí mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Iya Wunmi Iya Wunmi ti ń ṣẹlẹ́yà báyìí o Ọlọ́run ó ti ń ṣẹlẹ́yà fídíò yẹn fọ́tò yẹn ó ti ń circulate orí social media báyìí ó ti ń circulate ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Eleya Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín kódà àwọn kan tún subscribe lánàá sẹ́ni rẹpẹtẹ ẹ wò ó mo gbàládùá fún yín ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ọkùnrin yín kò ní ṣe léyà bẹ́ẹ̀ lóbìnrin yín kò ní ṣe léyà ọmọdé yín kò ní gbégun léegun àgbà yín wọn ò ní gbégun léegun lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sórí Eleya Global TV ṣe tó gbé wọn jáwó yín gbogbo ẹ̀yin tẹ́ subscribe ǹjẹ́ wọ́n jáwó yín wọn ò jáwó yín wọn kì í jáwó lórí subscribe ẹ subscribe ẹ máa tẹ̀ lọ ẹ máa subscribe lọ a máa gba justice fún Mohbad ṣé wàá rí Iya Wunmi tí wọ́n ń yẹ̀yẹ́ lórí kínní kò lè dùn èmi Kàrímọ́ ọmọ bíbí inú ẹ̀ òun náà ti yẹ̀yẹ́ ó ní Jùmọ̀kẹ́ ni ìyá òun jẹ́ ó ti gbé yẹ́ ṣe pé bí bẹ́ẹ̀ nfa tẹ́ ẹ bá wo fídíò yẹn bí tó gbé ti ń gbé yẹ́ ṣe pé ó sọ̀rọ̀ yẹn from beginning ó látọmọ oṣù mẹ́ta ló ti gbé òun jùlẹ̀ ó ní kóhun tó mọ ẹni tó ń pè ní ìyá òun ti wọ ọmọ 18 to 20 years ó nígbà tóun tó kíjẹ máa tó mọ ìyá òun náà tóun lọ bá ṣe ọlídé ó lóun ò mọ̀ wípé wọn kì í fọ aṣọ ọlọ́pàá okùn tó máa ń fi sí yẹn àti ráǹkì àti kíní yẹn ó lóun ò mọ̀ pé wọn kì í fọ mọ́ aṣọ ó lóun bá fọ mọ́ aṣọ òjò bá rọ̀ òjò bá pa aṣọ ó nígbà tí ìyá òun máa dé báyìí instead kó kí òun gbé ọmọ tóun ò rí láti bí almost 20 years tó kẹjẹ wàá bóun ṣe ọlídé ó ní ojú òun níyà òun ti kí òun mọ́lẹ̀ ó lu òun àlùbami àlùbó bá máa kú kó kú ó lọ hospital lòun láǹdì sí ó ní for the first time tóun máa lọ spend di ọlídé pẹ̀lú ìyá òun látọmọ oṣù mẹ́ta tó ti gbé òun lẹ̀ tóun fi wọ ọmọ 20 years ó ní first time tóun máa lọ bá ṣe ọlídé ó ní ìgbájú ní kẹríkẹrí ń bá bọ òde ìbànújẹ́ ló fi òun ṣe ó lọ hospital lòun láǹdì sí ó ní ṣé ìyá ìyá ló pè ní òkè ìyá bàbá ẹ̀ ó ní ìyá bàbá òun ti sọ pé ṣé bóun ti ní kó máa lọ òun lòun lọ ẹ wò ó sọ̀rọ̀ kò bá kùn gbé sí ìyá ẹ̀ tó bá fi lè mú ọmọ tó bá yẹ pé irú èmi lọmọ mi kan sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn wọ́n ní ojú àgbàre ó sàn ju ẹ̀yìn àgbàre lọ àbí ẹ̀yìn àgbàre ó sàn ju ojú àgbàre lọ náà òun náà Yorùbá máa ń sọ ní I don't know tó bá jẹ́ èmi Eleya Global ní ọmọ mi kan sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn kàkà kílẹ̀ ku ilẹ̀ àṣà ni máyà mọ̀ pa ìtìjú tì ní àbùkù yìí pọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ tí Kàrímọ́ sọ sí ìyá ẹ̀ ṣe bí àwọn tó tiẹ̀ sì gbé ewì ẹ̀ jáde tó ń fi fọ́tò ẹ̀ sí ṣe bá wọn yẹn ò tiẹ̀ mọ́ rí alọ́mọ bíbí inú ẹ̀ Kàrímọ́ tẹ bá rí adúrú èpè tó gbéṣẹ́ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ̀rọ̀ láti ìgbà tó ti gbélé láti ọmọ 3 months Ọlọ́run má ṣe wá níyà òṣì Ọlọ́run má ṣe wá lábíamọ òṣì kàkà kéèyàn bí ọmọ kó má tọ́ ó kúkú bẹ́tà kéèyàn má bímọ Ọlọ́run ó bẹ́tà kéèyàn má bímọ Kàrímọ́ sọ̀rọ̀ o Kàrímọ́ sọ̀rọ̀ ilẹ̀kùn ó yẹ̀yẹ̀ màmẹ́ ẹ̀ ó tàbùkù yẹ ẹ̀ no àbùkù tó fún ìyá ẹ̀ yẹn tó bá yẹ pé ìyá tó bá ń ronú ni ó yẹ kó lọ gbé nǹkan jẹ ni ó ti yẹ̀yẹ̀ ìyá yẹn jù bí ọmọ ṣe ń yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ará àdúgbò náà ń yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń yẹ̀yẹ̀ lórí social media kí ló tún wá kù fún yín ìyá kí ló tún kù fún yín ibi tó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé jámọ́ nǹkan kan nìyẹn òwú ìyá gbọ̀n òun náà lọmọ ṣe bí òun tẹ bílẹ̀ náà ni ọkùn sọ wípé òun náà transformer òun náà tẹ bí àbúrò yín àbẹ́gbọ̀n yín òun lẹ bí ọmọ náà fún bàbá wọn ẹ̀gbọ́n àtàbúrò lẹ́jọ́ jẹ́ can you imagine ẹ rí pé ègún láti wà nù ìdílé yín yẹn ẹni tó bá tún yà sí ìdílé yẹn ẹni tí Wùnmí tún lóyún ẹlẹ́ẹ̀kejì fún ó ti kàgbákò àkúmọ ẹni tó ní fún bóyá ẹni àkọ́kọ́ náà ni àbẹ̀ni ẹ̀kejì àkúkú mọ̀ ẹni ló fẹ́ mi ẹjọ́ mo ní kí sáré wá ìtì yín ni mo ní kí sáré wá gbé sí yín létí gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń promise yín ọ̀rọ̀ ya wọ́n nìyẹn o tán ti ń yẹ̀yẹ̀ yìí pọ̀ ẹjọ́ ẹni ló fẹ́ mi àníri jù báyìí lọ ẹ bá mi subscribe sílẹ̀ Eleya Global TV ẹ subscribe wọn ò jáwó yín Ọlọ́run wọn ò jáwó yín gbogbo ẹni tẹ́lẹ̀ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ní tán wọ yín ẹ bá mi share fídíò yìí mo tún padà bọ̀ Eleya Global náà ni èmi ọmọ yín náà ni ire o mo tún padà bọ̀.